يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. يحييكم بالتحية والسلام المباركة قائلا السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين. Today is on the 31st of March 2023. Today is Ramadan 9th of Ramadan. Àkọ́kọ́ Ramadan ìkẹ́ ni, àárín Ramadan àforíjì ni, ìgbẹ̀yìn Ramadan kí gbogbo àjọ ṣoríire papọ̀. Albarka Ànábì wa Muhammad. Ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ Ramadan náà ní kọ́ ló ń jẹ́ kí ó parí ẹ̀. Message mo sáré fẹ́ wá deliver lẹ́nu gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí tọ́pìkì mi. Òun ni pé mo béèrè ni, ìbéèrè rẹ̀ ń ṣèjà because ìgbà tí mo drop awareness lórí topic yẹn, mo ráwọn èèyàn tí wọ́n comment pé ọ̀kan lọ́mọ ó ṣe inú àwẹ̀ ẹ ṣe sùúrù. Mi ò bá tìjà wá, and then mi ì dẹ̀ wá láti pé kí wá hurt anybody, and then mi ì dẹ̀ wá láti wá lo any vow language pẹ̀lú anybody. Ìbéèrè lásán ni mo kàn béèrè pé Sheikh Ọlárewájú Fulani, ṣé ẹ̀yin lẹ rán Saidi Shitu ní iṣẹ́ tó ń jẹ? Ìbéèrè ni, so that iṣẹ́ olówó ń jẹ́ tí mo béèrè, mo dẹ̀ máa mú àwọn ẹ̀rí kọ̀ọ̀kan wá. Ohun tó fẹ́ kí n sáré ṣe fídíò yìí ni wípé ó rọ̀ mí lọ́rùn kí n ṣe sùúrù dẹ̀yìn àwẹ̀, ṣùgbọ́n a máa ń fi ọ̀rọ̀ de ọ̀rọ̀ mọ́lẹ̀ ni, kíyàn lè rí nǹkan tọ́ka sí pé ńgbà báyìí nǹkan báyìí tó ṣẹlẹ̀, nǹkan báyìí ló fà. Òun ló fẹ́ bí fídíò yìí ló já pé mo mọ̀ọ́mọ̀ ṣe ní recording. Ṣé mo pé today is Friday, ó jẹ́ kí n ṣe live program, ó jẹ́ kí n ṣe ní live ni, bọ̀ mo mọ̀ọ́mọ̀ ṣe ní recording torí pé mo ti ṣe ládéhùn ọlọ́ba tó ní mí pé nínú àwẹ̀ yìí anything tó máa jọ mọ́ bí violence àbí à ń búra ẹni, à ń ṣépè, à ń sọ̀rọ̀ òdì, no, I don't want it on my page. But a lè pass message fúnra wa bil hikma wal mau'izatul hasana gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe sọ fún wa nínú Quran. Tó gẹ́gẹ́ bí gbogbo wa náà ṣe mọ̀ wípé láìpẹ́ yìí ni àwọn bàbá wa kan nínú Islam tí wọ́n kóra wọn jọ, tí wọ́n pera wọn ní Ittihadul Wa'izun, tí wọ́n ń kóra àwọn àfáà oníwàásí ní gbogbo ilẹ̀ Yorùbá. Wọ́n dẹ̀ kóra wọn jọ pé káwọn jọ máa ṣiṣẹ́ Ọlọ́run. Wọ́n wá gbàlérò tí ò sí ẹnikẹ́ni tó rán wọn o. Wọ́n gbàlérò láìpẹ́ gbogbo à ń búra wa lórí social media yìí, à ń sọ̀rọ̀ burúkú síra wa lórí media pé káwọn wá ìyanjú sí i. Wọ́n dẹ̀ gbé láti ibi tí ó dá, wọ́n pé gbogbo wa wọ́n ń bá ìwọ̀n alhamdulillah. Lẹ́yìn ìgbà yẹn wọ́n lọ sí ọ̀dọ̀ Malam Yusuf Adépọ̀jù, wọ́n lọ bá bàbá wọn náà sọ̀rọ̀. Ẹ̀kí ìgbà yẹn mo come out, bọ́dẹ̀ já sí pé àwọn ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn mo dẹ̀ tó clear, and then we thank God pé àwọn bàbá tó bá mi sọ̀rọ̀ wọ́n rí pé ihun tí wọ́n sọ fún mi ni mo sọ. I'm not lying to anybody torí kò sí wọn fẹ́ gbà níbẹ̀. And then secondly, àwọn bàbá yẹn náà dẹ̀ sọ nínú ọ̀rọ̀ wọn wípé
kò sẹ́ni tó rán àwọn níṣẹ́ yẹn, pé ẹnikẹ́ni ò rán àwọn ní iṣẹ́ yẹn, àwọn ṣe lillahi wa rasulu pẹ̀lú ẹ̀rí látọ̀dọ̀ àwọn bàbá yẹn. ẹni tó bá rí wa náà lè pé mo fẹ́ join yín bismillah òun náà wọlé. wọ́n sẹ́wọ̀n pé àwọn kan ni wọ́n máa lay foundation, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó tó lélẹ̀ lórí. àwọn la lay foundation pé bá a ṣe jẹ́ wọ́n sí táǹpàdé ara wa ń ta, táǹpàdé ara wa lórí Facebook, táǹpàdé ara wa lórí Twitter, ẹja kóra wa jọ ká fọ́ọ̀mù ìlàfi fọ́ọ̀mù forum tí wọ́n ń pè ní Council of Islamic Preachers Southwest. amiru wa tí wọ́n jẹ́ aṣíwájú wa ní Sheikh wa Muhammad Taofik Akeugba Gold. So our represented ní state mẹ́fà: Lagos, Ogun, Ọ̀yọ́, Ọ̀ṣun, Ondo, Èkìtì. táwọn league of men bá fẹ́ pè wọ́n á máa pé president general Southwest, Edo and Delta. àwọn òde Edo torí àgbọ̀ èdè Yíbò, àsìdè Delta torí Yíbò Yorùbá ni wá pọ́nbélé. ilẹ̀ Yorùbá state mẹ́fẹ̀ẹ̀fà ìlà fọ́ọ̀mù Council of Islamic Preachers. ìgbà tí à ń ṣe meeting làwọn èèyàn wá mú kíni tá a fẹ́ ṣe wá. sọ pé ẹgbẹ́ mi lè mọ̀ pé a fẹ́ kọ́ secretariat, a fẹ́ kọ́ mọ́sálásí, a fẹ́ kọ́ hall. làwa wò pé àkọ́kọ́ ń ta kọ́ lè ṣe ni pé ìbàjẹ́ ara àwọn àáfàá káwòsàn. ìbàjẹ́ tí ń bẹ lára àwọn àáfàá kò sẹ́ni tí ò ní lọ, kò sẹ́ni tí ò sí lára rẹ̀, gbogbo wa ní. pàápàá jùlọ ìbàjẹ́ orí ahọ́n, torí pé ní tí ahọ́n ti dálẹ̀ lónìí lórí Islam kìí ṣe tó kéré. bẹ́ẹ̀ lómi bá ti mú microphone kò kí ń ronú pé àwọn kan ń digest tó ń sọ, yọkàn máa sọ̀rọ̀ lọ náà ni. kalma jinun alladhi janna jununuhu, yọkàn máa sọ̀rọ̀ lọ lẹ́wọ̀n àmọ́ òpé sọ̀rọ̀ sí lélẹ́yìn sọ àbí sọkúsọ. ìbàjẹ́ yẹn ní ká kọ́kọ́ look into. ìgbà tá a bẹ̀rẹ̀ sí wò láàrin ara wa, báwo ló ṣe bẹ̀rẹ̀, kí ló bẹ̀rẹ̀. ibi èyí tí a wá sí lónìí ibẹ̀ lẹ́mí àwọn èèyàn kọ́ lọ. gbogbo wa náà la ń gbọ́ ohun tí ń ṣẹlẹ̀. yásẹ́ alúnákà lónìí, akadipu lọ́la tí wọ́n jọjọ́ ń bára wọn fa wàhálà agbére ẹni lọ court. ìbẹ̀lẹ̀ mi ti wá kọ́ mi mú ní ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí insider ni mi ń bẹ̀ o. yìí tó sì jẹ́ kí n jẹ́ insider, mo rò pé arrest àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe fún yásẹ́ alúnákà, mi ì lè rántí déètì yẹn mọ́ torí mi ò fọkàn sí. July 6, 2021 ó tẹ̀ ti pẹ́ tó wà ní mo rí call láti ààyè tó ga pé ọmọ wa kan ń bẹ lọ́sùn lọ́dọ̀ yín bẹ́ẹ̀, àwọn ọlọ́pàá mú ẹ lọ bá a sànà bí wọ́n ó sì gbà á lẹ̀. mo dẹ̀ béèrè pé sí ọ̀jálè, wọ́n ní ọ̀jálè, sí ìṣe amrọ̀bà, wọ́n ní ìṣe amrọ̀bà, kí ló ṣẹlẹ̀, wọ́n sọ fún mi, mo ní àmọ́ bá ti yanjú ẹ̀ ni. mo rò pé lọ́jọ́ yẹn mo pé ọ̀rẹ́ mi kan tó wà nílẹ̀ yìí, ìmáàmù apípọ́n roro, ìmáàmù Shakirullah Sulaiman, báwo la ṣe fẹ́ rí akadip. ó lóun ní nọ́mbà wọn lọ, gbogbo effort láti pe nọ́mbà malam lọ́jọ́ yẹn àárí pé. àwa gba police station lọ, ìgbà tá a débẹ̀ wọ́n là ń lọ sọ́dọ̀ commissioner of police. ìgbà tá a dọ́dọ̀ commissioner of police, mo rò pé àwọlé sọ́dọ̀ commissioner. ọjọ́ yẹn a bá Alhaji Tons, bàbá Túndé Badmus àti báwọn níwájú commissioner. so commissioner dẹ̀ béèrè lọ́tún béèrè lósì, àwọn Alhaji Tons wọ́n dá sí ibọ̀ mọ́sọ̀ wọn kan fún wọn lọ́jọ́ náà. mo ní ẹ̀yin lẹ kó wájọ, ẹjọ́ tí wọ́n ròyìn ní ìsìn ó ti kan bàbá yín, bàbá Adépọ̀jù, ẹgbẹ́ rẹ lọ bá bàbá. tẹ́ ẹ bá lọ bá bàbá, ọwọ́ bàbá lọ̀rọ̀ yìí wà, bàbá ló lè yanjú ẹ̀. wọ́n dẹ̀ láwọn máa ṣe bẹ́ẹ̀, ìmọ̀ bóyá wọn ṣe bóyá wọn ṣe. fine. ìgbà tí ọ̀yá ọ̀rọ̀ yẹn tún bẹ̀rẹ̀ sí generate, mo tún gbọ́n time yẹn mo rò pé àwọn nǹkan wúruwúru kan tó ṣẹlẹ̀ tó tún le díẹ̀. wọ́n sá tún dojú béèlì tá a gbà ní police station rú, ó fi dọ̀rọ̀ court, ó fi dọ̀rọ̀ remand, gbogbo ẹ̀. ìgbà ọ̀yá omi tún ṣẹlẹ̀, gbogbo ẹ̀ sáró lura wọn. àwọn ronú pé kì í ṣe ọ̀rọ̀ wọn mú yẹn lónìí, wọ́n mú yẹn lọ́la, ẹ lọ gba béèlì ẹ̀ ńlọ́kàn, ẹ já òkú gba béèlì ẹ̀ lọ́dọ̀ ara wa, kọ́mọ̀jẹ̀ béèlì ọ̀dọ̀ ọlọ́pàá, kọ́mọ̀jẹ̀ béèlì
ọ̀dọ̀ adájọ́ ìyẹn ló mú wa kọ́ mi pé bàbá tiẹ̀ parí ọ̀rọ̀ yìí àbá dìde sí i àbá sọ bó ṣe wúwo tó bó ṣe tóbi tó tọ́ra gbọ́ pé àwọn tó jù á lọ nígbà 100 wọ́n ti wá lórí ọ̀rọ̀ yìí torí tí wọ́n bá dìde láti ilé àfa wa nílọrin tí wọ́n bá fi wá tá a sì rí pé kò lójútùú ó tó ń tọ́ yẹ kéèyàn náà sọ yìí pé n tó mọ àwọn kan tí wọ́n ti dìde kí làwọn fẹ́ sọ but àmọ́ kí ni mẹ́nu àkọọ́lẹ̀ ọlọ́run àmọ́ kí lọ́lọ́run fẹ́ àmẹ́ni tọ́lọ́run dúró dè la fi wá dìde pé ká dá sọ̀rọ̀ yìí wọ́n wá yan kọ́mítì ẹlẹ́nu mẹ́wàá láti south west èmi lọ́lọ́run kádàrá pé kí wọ́n fi ṣe chairman committee yẹn làwọn á bẹ̀rẹ̀ sí ṣe online meeting sẹ́gbẹ́ yorùbá ti parí ọ̀rọ̀ wọn lágbọ́ ẹjọ́ ẹnu ẹnìkan dá àgbà òṣìkà ẹni tí ọba sì ṣàbòsí ẹni ó sọ pé òun ọmọ ti ń lọ ìnígbà yìí láwo èyí tó wọ́n sọ tí ò ní ni wọ́n ń ta gbá wọ́n ń ta wo owó ni ò ní so ẹni tí ọba ṣàbòsí ẹni ọmọ sọ àmọ́ ti ń lọ kò sẹ́ni tí ọmọ ti ń lọ torí pé ayé íńtánẹ́ẹ̀tì ìlà wà àwa láti máa pe àwọn tọ́rọ̀ yìí kàn lọ́kọ̀ọ̀kan a pe ọ̀kan lọ́mọ wọn lọ́kàn náà bọ́ọ̀kan lọ́mọ ní òbí méjì ní kò sẹ́ni tó dà mọ́ nú wa mi ò rí rí a pè é a bá ṣe meeting bíi 2 hours ní group call ìgbà tá a gbọ́rọ̀ ẹnu ẹ̀ a rí i pé kì í so nìkan ló yẹ ká pè wọ́n láwọn kan jẹ́ diaspora a pè wọ́n kì í ṣe gbogbo tá a bá wọn sọ láàlè mọ́ sọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ láàjọ sọ̀rọ̀ tá a fà láfíà túká lẹ́yìn ẹ̀ wọ́n lẹ́nìkan náà tó ń bẹ wọ́n rojọ́ kan òun náà Ustaz Jamiu Adégúnwà akíun náà àjọ sọ̀rọ̀ wọ́n dẹ̀ fẹ́ clear point kan torí pé sẹ́rí ẹ̀yin mo sọ́rí mi tiẹ̀ sọ́rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń kọ nǹkan sórí Facebook àbí tẹ́ ẹ̀ máa ń kọ nǹkan sórí Twitter ọ̀pọ̀lọpọ̀ kì í fi ìbẹ̀rù Ọlọ́run kọ́ irọ́ ti pọ̀ jù ọ̀rọ̀ yìí jẹ́ àmọ̀ pé òkúrọ́ lọ́pọ̀ nù yín. ṣe rí ẹ̀yin tí ẹ dìde fún iṣẹ́ yìí iṣẹ́ ńlá lè yẹn gbà iṣẹ́ tọ́lọ́run sì fẹ́ kí gbogbo kódà gan mo fẹ́ lè sọ wípé ìjókòó yìí tẹ́ gbà yìí tẹ́yìn fẹ́ ṣe yìí Ọlọ́run lẹ́yìn lọ ẹ̀yin Ọlọ́run fẹ́ lu ẹ̀yin ni àwọn tó yẹ kí wọ́n dìde fún iṣẹ́ yìí àwọn tí wọ́n tún jẹ́ àwọn bàbá wa gbà ilẹ̀ Yorùbá òyìnbó dìde ṣùgbọ́n mo rò pé lẹ́yìn ò kà wọ́n ẹ̀yin tẹ́ dìde yìí Ọlọ́run bá wa san yín lẹ́san dáadáa ṣẹ́rí tí ẹ bá fẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó parí pẹ̀lú gbogbo àwọn kan tá a ti rí nílẹ̀ yìí èmi náà wà pẹ̀lú yín lórí bí ó sì parí èmi náà tún wà pẹ̀lú wọn ó wà láti fẹ́ ṣe á farabalẹ̀ fún ọ̀rọ̀ yìí dáadáa torí bàbá wa lẹ́ẹ̀kan ẹ sọ̀rọ̀ kan ẹ ní wọn ọ̀ràn yín sí wọn ṣe mọ̀ pé wọn ẹnìkan wà bá yín kọ́ran yín sí wọn ẹ̀yin náà ò sì rán wọn àwọn akademi náà ò sì rán wọn sí omi gbé ẹ̀yin lẹ gba iṣẹ́ yìí láti fẹ́ ṣe é fún kíni nítorí Islam gbogbo orúkọ tí wọ́n ń pè wá káàkiri yìí ẹ̀yin tẹ́ wá gba iṣẹ́ tẹ́ fẹ́ ṣe iṣẹ́ sùúrù ní kí iṣẹ́ kan jù. ẹ ti rí i pé àwọn bàbá yẹn náà ti sọ pé kò sẹ́ni tó ń rán àwọn níṣẹ́ yẹn àwọn ṣe ń torí tọ́lọ́run sódà kọ́lọ́n bá wa san gbogbo wọn lẹ́san dáadáa láyé àtàlẹ́kẹ́hámọ̀ alibarika nabi Muhammad tọ́lọ́n bá lò wọ́n láti paná gbogbo rògbòdìyàn yẹn tọ́ fọmọ̀rì haban tọ́lọ́n bá sọ pé tọ́ òun ò tí ì ṣetán láti ní kó dákẹ́ tọ́ oníkálukú máa jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ pẹ̀lú àníyàn tó bá fi ń ṣe iṣẹ́ ọwọ́ ẹ̀ tọ́ lẹ́yìn ìgbà yẹn mo wá padà wá gbọ́ tí àwọn èèyàn kan send ẹ̀ sínú group ti àjọ because I don't have time láti mọ̀ pé mo tún wo àwọn any program tó bá jẹ́ pé violence program débi pé màá ní bí mo ti ẹ̀fẹ́ ní interest nínú ẹ̀ náà mi ò ráyè nínú àwẹ̀ because mo busy gan this time around so that but àwọn kan wá send ẹ̀ sínú group tá a wà nígbà tí wọ́n padà pé Saidi Shitu ẹni pé mo sọ náà program mi tí mo ṣe mo ní ìwọ tí wọ́n bá ti pè máa retí pọ́n máa pè ẹ́ so that torí àwọn bàbá ìgbogbo wa ni wọ́n ń pè yìí ká so that wọ́n pe Alfa Sulaiman
wọ́n pe àfa Isaac Jamiu Adégúnwà, wọ́n pè mí, wọ́n pe Ajá Mọ́súrà, wọ́n pe Malamu Yusuf Adépọ̀jù. Everybody tó mọ̀ wípé à ń ní controversy láàrin ara wa lórí mídíà ni wọ́n pè. Wọ́n dẹ̀ gbọ́dọ̀ yọ Saidi Shitu náà lẹ̀ because bó ṣe lè hùn kó rí mùsùlùmí lòun náà sì ń pe rẹ̀ tó dẹ̀ fi ń ṣe dáwà. Wọ́n wá pe òun náà so that after tán pé àwọn èèyàn wá send the video kan sínú group wa bó ṣe insult àwọn bàbá yẹn. ẹ rò pé bóyá ẹ kò tẹ̀lé wá bá mi àyà kó gbogbo yín o láti pe fóònù mi láti bá mi sọ pé kíní kan ṣé ẹ rò pé máa ń gbọ́ mo lè gbọ́ sí ilẹ̀ ìrùjá ẹ kò tẹ̀lé jù mí sínú gúrùpù yín kẹ́ bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ láyé yín tẹ́ bá tún dọ̀wọ̀ ẹ ayé yín á bàjẹ́ ni èèyàn kan tó lè pe fóònù mi nù yín àfáàrí Fulani nìkan ni mo fún chance yẹn mi ò fẹ́ anybody chance yẹn kó dọ̀wọ̀ pẹ̀lú mi o láyé yín ẹ má tún try yẹn mọ́ o láyé yín ẹ má tún try yẹn mọ́ ẹ pé mo sọ bẹ́ẹ̀ fún yín pé gbogbo yín mi ò trust yín mo sọ bẹ́ẹ̀ fún yín pé èèyàn kan tí mo trust láàrin àfáàrí Fulani nìkan ni pé ìkúlù ọba kí ó gba góòlù mi ò trust yẹ mo sọ bẹ́ẹ̀ fún yín lánàá àbí mi ò sọ bẹ́ẹ̀ mo trust yín so ẹ má pè mí sí o ẹ jẹ́ kó rí yín pé o mi ni ẹ má ṣe gbó ẹ lo gbogbo agbára tẹ bá dálẹ̀ ẹ lo gbogbo agbára tẹ bá lóko ní dá fún yín mo ṣépè fún yín abẹ́ ń ṣeré gbogbo agbára tẹ bá ní ẹ lò èmi ò bẹ̀rù yín o ẹ má rò pé bóyá èmi ò need the support ẹ̀yìn kọ̀ọ̀kan jọ ọlọ́run lọ o ṣe ti gbọ́ ẹ lo gbogbo agbára tẹ bá ní ẹ lo gbogbo ẹ ẹ má pè fóònù mi mọ́ láyé yín èèyàn kan tó lè pè mí tí mo lè gbọ́rọ̀ sí lẹ́nu àfáàrí Fulani nìkan ló lè pè mí mo dẹ̀ máa confirm pé àfáàrí Fulani ṣé ìtẹ̀dálẹ̀ ni ìtẹ̀dálẹ̀ fúnra yín ni tọ́ba ní yes tọ́ba ní òun kọ̀ àwọn kan lọ join ni wọn ṣé ilẹ̀ ẹ̀dì wọn bẹ̀ tọ́ba ti náwọn kọ́ mi ò fẹ́ kọ́kọ́ sì lọ mi ò support torí pé àbòsílẹ̀ fi dálẹ̀ ni mo ṣe ní ṣe ni o àbòsílẹ̀ fi dálẹ̀ ẹ rí i pé ọkùnrin ti move ó ti make move yẹn ẹ wá wò pé ọkùnrin àlè Fulani yìí ó ti jẹ lọ lórí ó máa jẹ lọ o ó dé àfáàrí Fulani dẹ̀ pè mí ó bá mi sọ̀rọ̀ pé má ṣe báyìí mo ní mo ti gbọ́ má bú mu dìrù mo ní mo ti gbọ́ àwọn bàbá yìí ṣe sùúrù pẹ̀lú wọn a máa bá wọn sọ̀rọ̀ wọ́n máa ṣe báyìí mo ní mo ti gbọ́ mo mọ̀ ọ́n ṣe bẹ́ẹ̀ fún kò ṣe apá àfáàrí Fulani ò ká mi kò dẹ̀ lè fogun mú mi kò dẹ̀ lóògùn tó lè lò fún mi ìṣẹ́pọ̀ lóògùn o kò sí ní táfáàrí Fulani lè ṣe fún mi kò lè ràn mí bí isnilai kò dẹ̀ lè kò lè sweet talk mi kí n gbọ́ ṣùgbọ́n mo ń rí sí pẹ̀lú ẹ pé ní sùúrù tí wọ́n bá ń jà ó lè slow down gbà mí tó bá wá slow down pé òkè kí ló ṣẹlẹ̀ àwọn pípì náà wọ̀ ṣe ní táwọn ń ṣe mọ́ òkè báwo la ṣe máa move on ọtí náà wọ̀ ṣe mọ́ wọn ò disturb àwọn àfọwọ́ni súnà kan máa preach súnà wọ́n yẹ máa preach súnà yín lọ ẹ máa condemn jálàbí lọ ó tọ́ kò jù bẹ́ẹ̀ lọ èmi ò ní problem pẹ̀lú anybody èmi ò gbowó ń bẹ̀ ìyẹn kọ́ lèmi fi ń jẹun mo ní business mi tí mo fi ń jẹun so orí ibi tèmi dúró sí ibi ibẹ̀ lèmi dúró sí tèmi mo dúró orí ibi tí mo dúró sí náà mo dúró sí wọ́n wá rí pé àfáàrí Fulani white all support yìí tóun dalẹ̀ white akéwàgbọ́ lọ create nǹkan mi gbogbo ẹ̀yin alábòsí wa kóra yín jọ ẹ wá kórí burúkú wá bẹ̀ mí láyé yín ẹ má dánwò pẹ̀lú mi mọ́ o mo láyé yín tẹ́ ẹ kú ẹ má dánwò pẹ̀lú mi mọ́ o mi ò fún yàn ní chance tí mo fún yín ẹ o ṣe gbọ́ mi ò fún yàn chance mi ò tutù débi pé mo wá kúlù bá yín sọ̀rọ̀ torí pé mi ò trust yín mi ò ń bẹ́ẹ̀ tí mi bá trust mi ò ń bá sọ̀rọ̀ tí bá kúlù pẹ̀lú yín mo kàn mí kí n kúlù pẹ̀lú yín ni ṣe ti gbọ́ ó kàn mí kí n kúlù pẹ̀lú yín ni ṣe ti gbọ́ ó kàn mí báyìí kí n kọ̀ kúlù pẹ̀lú yín ni o ẹ má dẹ̀wọ̀ pẹ̀lú mi mọ́ ẹ má tún pe fóònù mi mọ́ o ẹ̀yin tẹ́lẹ̀ dá kiri yẹn lẹ̀ ẹ má pe fóònù mi mọ́ o èèyàn tẹ́lẹ̀ lọ gbé ti fún yín condition méjèèjì. bó ṣe sọ̀rọ̀ burúkú sáwọn bàbá yẹn sódà kí wá ló kan Sheikh Ọlárẹ̀wájú Al-Fulani ń bẹ̀ òun ni pé mo wá rí wípé inú ọ̀rọ̀ tó ń sọ Sheikh Ọlárẹ̀wájú Al-Fulani àwọn ni ó fi ń ṣe nákìdù ló fi ń ṣe nákìdù fáwọn bàbá yẹn tó dẹ̀ yà sí pé Sheikh Ọlárẹ̀wájú Al-Fulani yìí náà
àwọn náà kó ipa tó pọ̀ lórí bí ọ̀rọ̀ yìí ṣe bó ṣe lie down díẹ̀ báyìí. Àwọn náà kó ipa tó pọ̀. Bó tiẹ̀ já sí pé ó sọ wípé Sheikh Ọlárewájú Al-Fulani ló kọ́kọ́ bẹ̀rẹ̀ mọ́ọ̀fù yìí tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. Sheikh Ọlárewájú gan mọ̀ wípé àwọn kọ́ làwọn kọ́kọ́ bẹ̀rẹ̀. Bàbá wa Sheikh Muhammad Taofeek Akeugba Gold àwọn ló kọ́kọ́ sọ ọ̀rọ̀ yẹn jáde kó tó di pé Sheikh Ọlárewájú náà àwọn náà bẹ̀rẹ̀ sí ní sọ lórí program wọn. But difference tó wà láàrin iṣẹ́ méjèèjì ni wípé àkọ́kọ́ ni wípé nígbà tí Sheikh Ọlárewájú fẹ́ bẹ̀rẹ̀ tiwọn ẹ rí i pé ọ̀rọ̀ àpọ́nlé ni mò ń sọ kò sọ̀rọ̀ àbùkù ń bẹ̀ so that ìwọ tó ń retí pé bóyá ọ̀rọ̀ àbùkù ni fẹ́ sọ mi tí ì sọ̀rọ̀ àbùkù ó dìgbà tí a bá rí àtúnṣe sọ̀rọ̀ yẹn títí di ẹ̀yìn Ramadan ká tó mọ̀ wípé tọ̀ ká wá fi ná jóra wa wò ká wá wo bó ṣe máa ń rí lára so that èyí tí mò ń sọ yìí mò ń sọ pẹ̀lú ikima ṣòye yín so that nígbà tí Sheikh Ọlárewájú tí wọ́n bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yẹn gbà náà gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé àwa tí a nẹ́tọ̀ọ́ àti àwa tí ọ̀rọ̀ yìí kàn kò sí ẹnìkan nínú wa tí Sheikh Ọlárewájú pè gẹ́gẹ́ bí èmi bàbá ń Bariga kájú ẹ̀ àfa wa alukurahani àfa yẹsẹ alunaka gbogbo bàbá tọrọ wà kàn láwọn bàbá tọrọ ò kàn wọ́n wá ń pè wọ́n lórí program bí ṣé Usman Farouk ní kíjìpá kí ló kan ṣé Farouk ò bẹ́ anybody jà ṣé Farouk ò fẹ́ anybody lésì wọ́n pe Sọ̀nù Ṣéwù ò bẹ́ anybody jà Sọ̀nù Ṣéwù ò fẹ́ anybody lésì wọ́n pe Ṣéwù Làbíbù akadẹ̀gbọ̀gẹ́ lára wa ni Ṣéwù Làbíbù náà wà but àáfà àgbà ni Ṣéwù Làbíbù ṣùgbọ́n àwọn náà wà nínú controversy but àáfà àgbà ni wọ́n you understand so that wọ́n pè àwọn èèyàn nínú àwọn èèyàn tó wá pè ńgbà yẹn òun ni Sheikh Abdulrasheed Agbára Omi now nínú iṣẹ́ tí Sheikh Fulani ṣe ńgbà yẹn nìyẹn o Sheikh Abdulrasheed Agbára Omi tó wá pè yìí àwọn ni wọ́n wá lo opportunity láti pé kí wọ́n fi connect Saidi mọ́ wọn tí bá ń parọ́ kí gbogbo àwa tá a bá gbọ́ orúkọ wa a lè já mi so that Sheikh Abdulrasheed Agbára Omi Hafizahullah àwọn ni Sheikh Ọlárewájú Al-Fulani pè wípé kí wọ́n bá wọn dá wa lákẹ́ kọ́n dẹ̀ bá wa dá sọ̀rọ̀ yẹn kí ayé búra wa mọ́ mo dẹ̀ rí pé Sheikh Abdulrasheed Alágbára Omi bàbá dáadáa ni wọ́n nínú àwọn àgbà táwa náà ń bẹ lọ́hùn kọ́ lọ́hùn jẹ́ ká tó jù lọ ni wọ́n pe bàbá ń Bariga Hafizahullah nígbà tó ń pe bàbá ń Bariga ló pè mí lórúkọ bàbá wa Lágbára Omi pé bàbá Lágbára Omi sọ báyìí wọ́n sọ báyìí pé Saidi Shitu bá wọn sọ̀rọ̀ ní connection Al-Fulani so that wọ́n dẹ̀ ṣàdéhùn fún wọn wípé bàbá Bariga ló sọ bẹ́ẹ̀ fún mi o pé Saidi ṣe àdéhùn fún bàbá Lágbára Omi wípé òun ò ṣetán láti bú àwọn àfáà wa mọ́ o kọ́n dẹ̀ sọ fẹ́mi náà kémi náà fi òun sílẹ̀ alhamdulilayi bàbá Lágbára Omi èmi àti bàbá Bariga adẹ̀wà lórí conference call wọ́n dẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ yìí fún mi wọ́n fi míṣkìlà lópin ìgbà tí ó bá ti ní òun ò ṣe mọ́ kí ló tún kù kúlú mọ́ ṣíta kó máa ṣe tó bá ti hùn so that èyí tó dẹ̀ kàn tó hùn ló ń ṣe yẹn so that àwọn tó ti pè láàfà ẹ̀ rí tó bá pa àwọn èèyàn padà wá níyì mọ́ tọ̀ ìzálámsẹ́sẹ̀ yìí fa aṣínáwó mọ̀ ṣíta ànábì ló sọ bẹ́ẹ̀ gbogbo ẹni tí ò bá ti ní tìjú tí ò ti ní kó rẹ̀ lẹ́ níjànú fa aṣínáwó mọ̀ ṣíta ó lè máa ṣe tó bá ti hùn mo dẹ̀ lérò pé sùúrù Ọlọ́run bá wa bu sùúrù sí gbogbo ọ̀rọ̀ náà ó túmọ̀ sí pé Sheikh Ọlárewájú Al-Fulani wọ́n tẹ̀lé ìgbésẹ̀ bàbá Akeugba Gold alhamdulilayi wọ́n dẹ̀ ṣiṣẹ́ yẹn débì kan kọ́lọ́n bá wa sọ àwọn náà lẹ́sàn dáadáa now àwọn àgbàlagbà míì náà wá dìde wọ́n wá kọ̀ntínú iṣẹ́ yẹn Saidi wá jáde lénìí ó bẹ̀rẹ̀ sí ní láàlì wọn bá ṣe wọnú fídíò tí mo ṣó lákọ̀ọ́kọ́ yìí ó bẹ̀rẹ̀ sí ní láàlì wọn ó wá ń fi Sheikh Ọlárewájú Al-Fulani ó fi ń láàlì wọn ó fi ń ṣe nákìdù fún àwọn bàbá yẹn
but ní tó yẹ kí wọ́n béèrè béèrè yẹn ni wípé tí kì bá ń ṣe Sheikh Ọlárẹ̀wájú Al-Fulani mọ̀ ń pa ẹ̀, kí ló dé tí wọn kọ́ṣọ́ ẹ̀ pé irọ́ o Eyin Saidi iṣẹ́ táwọn bàbá yẹn ń ṣe èmi náà fọwọ́ sí iṣẹ́ táwọn bàbá yẹn ń ṣe ibi tèmi bá dé làwọn náà ti continue, kí ló dé Al-Fulani ò lè sọ bẹ́ẹ̀ fún Al-Fulani dẹ̀ máa wà lórí program yẹn several times láti máa wò bó ṣe ń yàkàyàkà àwọn bàbá yẹn. Ẹ rí i pé ìgbà tí Ọlọ́run yanjú ohun tó ń bẹ láàrin Al-Fulani àti Saidi Shitu gbà náà, gbogbo wa kọ́kọ́ bínú pé Al-Fulani ṣe máa lọ sẹ́tù lẹ́yìn gbogbo wa ó ṣe máa kíní kan gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara. Ṣùgbọ́n indallahi ilmul ghaib, ihun tó pamọ́ Ọlọ́run ló ní mọ̀ ń pa ẹ̀. Létà lọ́ba tó ní mí padà jẹ́ kó yé mi wípé ṣé o mọ̀ wípé man lam lahu shay'un fàṣàìtọ́ni ṣèwúùn inú ọ̀rọ̀ ànábì Muhammad ni. Wọ́n ní gbogbo èèyàn tó bá ti wà láyé tí ò bá ti ní ṣéwù àbí man lam lahu murshidin àṣàìtọ́ni murshidu, gbogbo èèyàn tó bá ti ní tó máa darí ẹ̀ àṣàìtọ́ni ló máa darí ẹ̀. So that mo padà wá rí wípé yíyanjú ọ̀rọ̀ tó ń bẹ láàrin Saidi Shitu àti Al-Fulani, Ọlọ́run fẹ́ lo Al-Fulani láti jẹ́ múríṣídù fún ni lópin ìgbà táwọn tó ń pè láàfáà rẹ̀ tẹ́lẹ̀ ò tó ní múríṣídù. Ó ti padà fíìlì àwọn yẹn pé no, ẹ̀yin ò tó ní múríṣídù, ẹ̀yin ò tó ní ṣéwù, ló ìdá sí pé ló ṣe sàlábà àwọn yẹn. Ó wá rọ̀ fáà Al-Fulani lizan lábàásì fíì, kò sí tó burú jù ń bẹ̀. sẹ̀mítún àwọn tó ní làákàyè mọ̀ ń bá sọ̀rọ̀. Ó rọ̀ fáà Al-Fulani, ó sì sàlábà àwọn tí ó ń pè ní ṣéwù tẹ́lẹ̀tẹ́lẹ̀ lábàásì fíì. Sọ́dà ó fi hàn wípé Al-Fulani innahu fawqa shay'un min qabl. Ẹ gbọ́, ó fi hàn bẹ́ẹ̀ nìyẹn. But listen, àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run wá ní kí ó máa ṣe ìtìrám fún Al-Fulani, kò sí tó burú jù ń bẹ̀. So that Al-Fulani bá wá rí wípé ihun tó ń ṣe yìí, ihun tí ẹjọ́ tájọ́ mọ̀ tẹ́lẹ̀ pé kò dá ni, tẹ́yìn náà dẹ̀ ṣiṣẹ́ lára ẹ̀ lókùngbà tí ẹ̀yin náà bá sọ̀rọ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ bá sọ́ngbà náà, àwọn bàbá tó wá ń sọ̀rọ̀ wọn láì dá yìí sìn Sheikh Ọlárẹ̀wájú Al-Fulani, kí ló dé tí ẹ tètè pè sákìyèsí pé iṣẹ́ táwọn bàbá yìí ń ṣe o, èmi náà o, ibi tí mo bá dé làwọn bàbá yìí náà ti continue. Lizan tó bá tẹ́ lọ́rùn famarihaban, bí ò tẹ́ lọ́rùn kò sí ohun tó burú jù ń bẹ́ẹ̀, kò sí ohun tó burú jù ń bẹ́ẹ̀. Man kana yu'minuna billahi wal yawmil khair falyaqul khairan aw liyasmut. Bí èèyàn bá rántí pé jọ́kan òun padà lọ bá Ọlọ́run lórí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú Islam yìí, lórí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórí social media pẹ̀lú àwọn Islam ilẹ̀ Yorùbá yìí, falyaqul khairan, kò bá ní oore kó sọ dáadáa, aw liyasmut, àbí kó dákẹ́. So that lókun bàbá rí pé nǹkan táwọn bàbá yẹn bóun sọ ó máa dínà tìjára tòun. Oh my God, ipò ó máa dínà tìjára tòun. Lizan kó dákẹ́ kó fi àwọn bàbá yẹn lẹ́kọ̀ọ́ máa ṣiṣẹ́ tí wọ́n lọ. A mọ̀ wípé ihun tó ń sọ yẹn kò bóun mu. Nígbà tí mi rí ń sìn pé ihun tó bá mi sọ, tí mo dẹ̀ pé nítorí tó Ọlọ́run àtànábì Muhammad, tí mo dẹ̀ mọ̀ pé kò lè kó bá tìjára mi, mo gbà nígbà tí mi ò fi social media wá jẹ́ ìmú. Ẹ̀wọ̀n sí lẹ́gbẹ̀ẹ́ táwọn ẹ̀ ti bẹ̀rẹ̀, mo mọ̀ kóra mi jánu pé mi ò ní ṣe live video. Mo mọ̀ kóra mi jánu pé mi ò ní ṣe any violence live video, because tó bá wá controversy lórí social media, ó fẹ́ kí èrò pọ̀, ó fẹ́ ní traffic lórí social media, ìwọ kan ṣe nǹkan kan tẹ́ pé ó máa wà controversial, àwọn èèyàn máa wá wẹ̀. So that, but for now, nígbà tí mi fi social media jẹun, mo kàn fi ń catch fun ni. Àbí ẹ̀bá dẹ̀gbẹ́ bọ̀bọ̀ yẹn kan lọ́mọ kò ní content tó fẹ́ sọ mọ́ ni. Oh my God, pẹ̀lú àdúgbò tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ pa ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, pẹ̀lú tí mo bá ṣẹ́dé lórí ẹ̀, pẹ̀lú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́, I have a lot of content mo lè sọ̀rọ̀, but mo wò pé no, kò ṣe inú àwẹ̀. And secondly, àti tí gbogbo àṣírí tó ń tú lọ́wọ́lọ́wọ́ nípa àwọn Yorùbá nation, Sunday gbogbo tó ń ṣẹlẹ̀, gbogbo ẹ̀ làwa náà ń gbọ́ náà, gbogbo ẹ̀ làwa náà ń gbọ́ tí mo lè develop, but mi ò ní interest nínú àwẹ̀ yìí. Mi ní interest, because mo ń láti fún Ramadan ní oṣù àpọ́nlé. Èyí tí mo ń ṣe náà, ẹ́ rí pé mo ṣe ń sọ,
kò sí gbólóhùn fàṣáì kẹ́lẹ́mọ́tì fàṣáì bẹ́ẹ̀ mò ń sọ pẹ̀lú bil ekima ìwọ lè má wàá gbọ́ mi yé kó máa wò pé ó ti bú èbú o wàhálà tiẹ̀ nìyẹn innamal a'malu binniyat gbogbo tí wọn bá ń ṣe láyé àníyàn ọlọ́mọ fi dáhùn lẹ́jọ́ so that to dey cut the story short fídíò mi mo padà tó wá rí tó tún ṣe lánàá ibi tó ti ń sọ̀rọ̀ ọmọ kékeré kan ọmọ kékeré tó máa ń lo jìbìtì lórí social media yẹn which is tèmi náà fara mọ́ kẹ́ni gbogbo ọmọ kékeré tó tẹ̀ náà wọ́n ṣe jálàbí tó máa ń ṣàdúrà lórí social media àwọn àfáà lórí YouTube lórí Instagram gbogbo àwọn àfáà kékeré yẹn lọ́dọ̀ tèmi náà èmi gan ò fara mọ́ gbogbo wọn because so many of them ọ̀lẹ ló ń dààmú wọn mo lè ti sọ time without number pé ìjà àfáà ò ní kó má níṣẹ́ lọ́wọ́ ìjà àfáà ò ní kó má níṣẹ́ lọ́wọ́ àwa náà ṣe àkéwù now I spent 8 years ní mo lò ní Mordecas mo ti ṣe diploma in Arabic ní Federal College of Education Òṣìẹ̀lẹ̀ tí mo ní diploma in Arabic lọ́wọ́ ibi tí mo kéde yẹn mélòó yàn ló kéde bẹ́ẹ̀ tòun ti bẹ́ẹ̀ náà mi ò fi ọjọ́ kan rí pé kí wá jókòó sí pé kí nǹkan máa mówó bọ̀ wá fún mi ní iṣẹ́ jálàbí no mo ń ṣiṣẹ́ ní thank God so that ó wá ń sọ̀rọ̀ ọmọ yẹn pé ọmọ yẹn àwọn òun àti àlè Fulani làwọn jọ sẹ́ẹ̀tì ẹ̀ làwọn jọ lọ mú làwọn ṣe gbá no listen ihun tọ́mọ yẹn ṣe ò dáa kẹ́dẹ̀ fi àjẹ ọmọ yẹn kò sí tó burú jù ń bẹ̀ ṣùgbọ́n ẹgbọ́n náà àwọn ọ̀rọ̀ tó sọ màá play fídíò yẹn sìn ó ní ìjọba ló fún àwọn àlè Fulani òun àtàlè Fulani ní authority kí àwọn máa mú àwọn ọmọ bẹ́ẹ̀ alhamdulilayi mo mọ̀ pé ìyẹn kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ìjọba ò fún yín authority o but tí ẹ bá rò bẹ́ẹ̀ is good but ẹ bá máa wá rò bẹ́ẹ̀ method tọmọ yẹn ń lò yẹn ọmọ tó sọ yẹn ó pọ̀ nú àwọn àfáà náà tó ń lo method yẹn kọ́ máa bọ́ tó social media kọ́ máa fi àdúrà gidi láti fi kọ̀bálà lọ́wọ́ àwọn èèyàn máa ṣe fún pàápàá jùlọ ẹni tó ń ṣe method yẹn jù tó ń ṣe jù Al-Fulani jẹ́ number 1 bẹ́ẹ̀ Al-Fulani jẹ́ number gbogbo àwọn àfáà tí ó sọ pé èbúté mẹ́ta làfáà yẹn gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà bẹ́ẹ̀ wà wọ́n pọ̀ bẹ́ẹ̀ lébúté mẹ́ta tó pé tá bá ní ká tọwọ́ bọ̀ tá tara bọ̀ ó máa ta báyìí ó máa ta bóko èèyàn tó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ tó lè wẹ̀ tó lè yàn kankan nínú wà mẹ́lẹ́ ni tí ò bá ṣe rí èèyàn tí ò bá ṣe àmọ́lérì mo dẹ̀ fi gbogbo ẹnu sọ́mọ wà lẹ́ni tí ò ṣe rí mo wà lẹ́ni tí ò ṣe àmọ́lérì láyé mi gbogbo ẹnu mo fi sọ mélòó àáfà ló lè ọ̀tọ̀ ní pé kí n tó pé òun ṣe òun ò ṣe òun fílẹ̀ o èèyàn lè sọ pé òun ti ṣe rí òun ò fílẹ̀ iye tó ṣe rí yẹn náà àwọn ọmọ yẹn náà ń ṣe lọ́wọ́ nìyẹn tọ́lọ́ bá máa lò wọ́n lè fílẹ̀ but Ọlọ́run kò fẹ́ kí wọ́n ṣe kán tó wá fílẹ̀ kán tèlè lọ jìyà ẹ̀ ló dá but ìwọ náà tó ti ṣe rí tó wá fílẹ̀ tó wá ní àwọn ọmọ kan ń sìn ó fẹ́ mú wọn wọ́n ní ẹ̀yìn ẹgbẹ́ kíní kan ẹgbẹ́ ẹlẹ́yẹ ń wọ́tọ̀ so that mo kàn ya abẹ yẹn pé ó wá tara ọ̀rọ̀ yẹn wọlé sọ́dọ̀ àárín àwọn bàbá yẹn ẹ wá wo fídíò yẹn pé wọlé sọ́dọ̀ àwọn bàbá yẹn lórí ọ̀rọ̀ yẹn bísímìlà. mo ti pe àwọn yẹn pé ẹ tẹ̀lé wọn àwọn ọlọ́pàá ẹ bá mi rìkọ́ọ̀dù ẹ̀ àwọn yẹn rìkọ́ọ̀dù ẹ̀ wọ́n rìkọ́ọ̀dù àwọn ọlọ́pàá yẹn gan mọ̀ èmi mo ní kọ́ lọ mú pé 419 lélẹ́yìn ṣe kò kí n ṣàfà 419 ni òun kan mọ̀ pé mi mo ní kọ́ wá mọ̀ òun kò jiyàn ẹ̀ wà láì kò jiyàn ó mọ̀ pé mi mo di àwọn ọlọ́pàá sóhun kọ́ wá mọ̀ kò ṣe pé kò doubt torí jìbìtì tó lu obìnrin yẹn dẹ̀ ni mo ṣe gbé èmi nìkan lè kọ́ kí ni program tèmi àtàfà Al-Fulani tí wọ́n fún wa tí wọ́n sáìn fún wa pé ẹni àwọn ọmọ àlè yìí tó bá ti ń lu jìbìtì bẹ́ẹ̀ àìntàìtù àti mú wọn bẹ́ẹ̀ la fi mú eléyìí confam so fún wọn tó bá wá sọ pé fẹ́yìn òpònú mi tẹ́wọ́n ní ó ṣe máa bá Al-Fulani ṣe òpònú nìyẹn mo máa bá Al-Fulani ṣe yes ìwọ ló rí ojú ẹ dúdú torí pé ojú ẹ dúdú ló fi ń sọ pé mi ò gbọdọ̀ bá Al-Fulani ṣe ìhun tó jọ wà láàrin ìgbà àtàfà Al-Fulani lórí ọ̀rọ̀ tí ìjọba fọwọ́ sí fún wa pé gbogbo àwọn ọmọ kékèké tó ń lu jìbìtì tó ń fi Islam lu jìbìtì ìwọ pàfà Al-Fulani á sọ fún ẹ torí ẹ̀ nígbà táwọn bàbá kan wá bá wa tó wá bá mi tó ń sọ pé àwọn ní kìnnìkan settlement of kìnnìkan council wọn ní kìnnìkan ẹ bá ní kìnnìkan local government ẹ ṣàn sọ gbogbo kìnnì ẹ wọn ní kí ló ṣẹlẹ̀ àtàbà ẹ bàbá kí ó gba góòlù gbogbo àwọn wá ṣáfẹ́ kìnnìkan ẹ àwọn ń wá fún settlement ń bo ẹ̀yin lẹ́ẹ̀ máa bẹ̀ mí pẹ́ fẹ́ wá fún settlement ẹ̀yin lẹ́ẹ̀ ṣe wá sọ fún mi fún settlement
ẹni tó ti kọ́kọ́ gbéṣẹ́ yẹn síwájú òun lèmi mọ̀ rí torí pé òun gangan ni èmi òun ló bá mi sọ̀rọ̀ òun dẹ̀ ló kọ́kọ́ make move kínní so ẹ̀yin ò lè déwájú mi sìkà wá sọ pé ẹ wá fún settlement kínní kan ẹ wá bẹ ẹ máa ṣe kínní ẹgbẹ́wé kó wájú mi ní ìmọ̀ yẹn rí mind you gbogbo ẹ̀yin àwọn tó dẹ̀ tún wà bẹ́ẹ̀ yẹn náà mi ò trust wọn gbogbo wọn ní jálàbí ni wọn bí irú bàbá tó dúdú yẹn tó sọra yẹn ó polówó ṣíríkù tó confam tó sọ fún rẹ̀ já ìlẹ́nu tó fẹ́ tó jábọ̀ dáadáa tí mo wo ni mo ní fídíò ẹ̀ lọ́wọ́ tó jábọ̀ ní ìmọ̀ rí ti ẹ̀rù ni tí bá rí ti ẹ̀rù máa gbọ́ wá fún mo ń retí kó wí wòròwòrò máa wá gbé jáde pé wá ń bí gbogbo tó ń sọ yìí kí ló ń sọ kí ló ń tẹ́ láti wí ń bí bàbá tó sọra yẹn ni o gbogbo owó gbádùn yóò ní jálàbí ní gbogbo wọn kọ̀ọ̀kan ní gbogbo wọn ìlú ẹ̀lẹ́ máa bẹ̀ mí pé kémi ṣe kìnnìún mọ́ kí ló ń ṣe ẹ̀yin ilé bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ pé kémi dákẹ́ orí yìí dàrú ni kí ló ń ṣe yín náà láíláí jẹ yẹn má bàa mi sọ̀rọ̀ burúkú ẹ má àbáyé yín fẹ́ bàjẹ́ be careful ẹ jẹ́ kó ní yín pé tí wọ́n máa ń jákẹ́ fún yàn mo bá wù mí kí n máa ṣe sùúrù pé mo fẹ́ tẹ slow fún yín kí n máa wò yín ràn mọ́ ni àbórí yín dàrú ẹni tí mo lè respect inú gbogbo yín tí mo lè sọ pé mo fẹ́ wo jẹ́ ń gbé ẹ débẹ̀ èèyàn méjì nìkan ni mo lè ní mo respect inú gbogbo ẹ̀yìn àfáà yẹn tí mo ti bá jáde mi ò sọ ń pa obìnrin o alájà Kaola kọ́ mo sọ obìnrin làlájà Kaola àǹtí mi làlájà Kaola fàǹtí mi lẹ́sẹ̀gbẹ̀ àǹtí mi làlájà Kaola àǹtí mi làlájà Kaola nínú ẹ̀yìn àfáà tí mo lè sọ pé mo respect tí mo lè tẹ̀lé tí ẹni ẹ̀dá kí lórúkọ ẹ̀yìn lẹ̀ àfáà lì Fulani àwọn ní number 1 ẹlẹ́ẹ̀kejì àfáà làbíbù lágbàjì torí pé àwọn méjèèjì nìkan náà ń ṣe kíní mítìnì yẹn tó ń pè mí tó ń bá mi sọ̀rọ̀ pé má ṣe báyìí tí mo dẹ̀ gbọ́n gbà yẹn mo dẹ̀ sọ pé ókè o mùdírù mọ́díkàsì tẹ́ ń gbalẹ̀ tẹ́ ní kí n filẹ̀ tí mùdírù mọ́díkàsì ò bá ti sọ̀sọ́kúsọ fẹ́ kò snap mi ní dọ́dọ̀ wọn ṣùgbọ́n wọ́n bá ti sọ̀sọ́kúsọ wàláhì má dọ́dọ̀ wọn mo dẹ̀ ń retí kí mùdírù mọ́díkàsì sọ̀rọ̀ nú àwẹ̀ yìí kán sọ nǹkan tó máa takò ẹ̀sìn tí n bá fún wọn lẹ́sìn kẹ́pẹ́ mi bastard mo tún repeat ẹ̀ bọ̀ mo nígbàgbọ́ pé mùdírù ò ní sọ̀sọ́kúsọ bàbá wa ò ní sọ̀sọ́kúsọ àdúrà tá ń gbà fún wọn náà nìyẹn ẹ wò kọ́ máa sọ̀rọ̀ ẹ̀sìn níwọ̀nba bó ṣe ń sọ lọ ká máa enjoy wọn bá ṣe ń kẹ́kọ̀ọ́ lára wọn tó wọ́n fẹ́ sọ̀rọ̀ politics kọ́ sọ ìyẹn ò kà wá gbogbo tó wọ́n fẹ́ sọ ń pa ọ̀rọ̀ Tinubu bàbá wa Bọ́lá Tinubu gbogbo ọ̀rọ̀ tó bá ń sọ kọ́ máa sọ lọ ìyẹn ò kà wá kò ń sọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn kò kà wá ìjọba ìjọba ẹ̀sìn tó bá sọ dáadáa à like ẹ̀ à love ẹ̀ ẹni wá dùn sí tó bá sọ dáadáa wọ́n á gbèsè ọ̀rọ̀ confam ni kò rújú tòótọ́ ni o. now ẹ wá bó ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀tàn àwọn bàbá yẹn bẹ̀rẹ̀ sí ní sọ̀tàn àwọn bàbá yẹn lórí pé ọmọ tó lu jìbìtì ló fẹ́ bá wí kí ló kún àwọn bàbá oníbàbá ń bẹ̀ kí ló tún wá kan mùdírù ń bẹ̀ ló já sí pé aṣèkọláríwájú àlìfùlání ànábì ní khairul kalam man qala wa dalla èyí tó nóore jù ní ọ̀rọ̀ òun náà ni kíyàn sọ kíyàn tẹ̀lé khairul kalamu man qala wa dalla ṣẹ̀dẹ̀ rí in tí mo fẹ́ pa aṣèkọláríwájú àlìfùlání sí ni wípé gbogbo tí mo sọ lẹ́yìn tí ó bá já sí pé nǹkan lè ràn o tí ò dàbí ọ̀rọ̀ tá à ń gbọ́ wípé a ṣe yín pẹ̀lú ẹ̀ kẹ́ lè jọ máa wà láti máa dẹ́rùbà àwọn àáfàá kan ni tí ò bá ti rí bẹ́ẹ̀ aṣèkọláríwájú àlìfùlání kò bá dá tètè ṣàtúnṣe lórí ọ̀rọ̀ yìí ẹ tètè ṣàtúnṣe pé àwọn bàbá tó ń ṣàtúnṣe yìí tó ń wá ìsìláàmù yorùbá wíyù tí wọ́n wà túnṣe yìí tí ó bá mọ̀ pé òun ò lè tẹ̀lé wọn kò fi wọn sílẹ̀ kò ń ṣọ̀ràn yàn ṣùgbọ́n tó bá kọ̀ntínú láti máa fa àwọn bàbá yìí ta yín àlìfùlání tó bá dẹ̀yìn Ramadan game ma change torí pé pàápàá jùlọ bàbá Akéwùgbà Gold tó ń sọ̀rọ̀ wọn gbogbo ìgbà I could remember lẹ́yìn ìgbà tí Sheikh Abdulrasheed Alágbára Omi pè mí tẹ́ pé àti bàbá Bariga tó ń sọ pé ó ti bá àwọn sọ̀rọ̀ tó tún sọ̀rọ̀ bàbá Alágbára Omi mo send ẹ̀ sí Sheikh Abdulrasheed Alágbára Omi pé ẹ tún gbọ́ o mo dẹ̀ pé bàbá Akéwùgbà Gold sọ pé àìjọ kan lọ́mọ ẹ̀fẹ̀ Saidi ilẹ̀ tó bá ya tó bá bú mi tó bá ya wọ́n á tún padà fi mí bu wípé kìbúwọ̀ ló ń bú àáfàá tó rún ẹni mọ́kà
ṣèbí wọ́n ló ń bọ́ àáfàá tó ṣoore fún ẹ so that wọ́n ní kí n filẹ̀ so that ẹ dákun ẹni tó wá aṣáájúrú yẹn tó dẹ̀ tó ń wo níran aṣíwá aládéwájú Al-Fulani mo kẹ́ ti gbọ́ mi yé ẹ̀dẹ̀gẹ́ mi ò bú yín torí pé inú tí mo máa ń sọ fáwọn èèyàn ni wípé tíyàn bá tó pé Al-Fulani ò ṣe eré níjọ́ tí wọ́n ń bú yín tíyàn bá ní Fulani ò ṣe eré ẹ wá dúró èèyàn tí Al-Fulani ń dùn nínú àwẹ̀ bó ti jà sí pé kinní yìí àfiṣọ́ni ni ànábì dẹ̀ sọ pé kò sí ohun tó burú jù nínú ẹni tó bá lọ gba sàkà kóun náà jẹ nínú sàkà ànábì sọ bẹ́ẹ̀ kò sí tó burú jù bẹ́ẹ̀ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà ẹ wá dúró àwọn èèyàn tó ń benefit so that Al-Fulani ọlọ́run ní dáṣẹ́ yín rò èyí tí mo wá sọ yìí tọ́lọ́n bá fún yín ní ẹ̀mí àgbọ́yé alhamdulilayi tọ́lọ́n bá tún fún yín ní ẹ̀mí kéta ẹ̀mí kọ́sídù pé Asad èmi ò ní fèsì ṣùgbọ́n ẹ ṣàtúnjẹ salamu alaykum wa rahmatulahi wa barakatuh.